AlujoHymn vision. Oh my Lord, and great God, you. Ọlọ́run ti gbà fún wa. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ti gbà fún wa. And that is why we can see the last week in the month of February. Yes, last Sunday in the month of February, God has been so faithful to us, to you, watching us at home, to me, to everybody here. Ọlọ́run gbà fún wa. Tọ́lọ́run ò bá gbà fún wa, ní sí lára àwọn alààyè. And that is why the only thing we have is to praise this God. He's been so faithful to us. The Lord has been so good to us. In spite of everything that has been happening around, fún gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká wa, Ọlọ́run ń gbà fún wa. Ẹni tó ti kú, títí ẹ̀ ti tán nìyẹn. But for the fact that you are still among the living today, you've got every reason to praise God. And that was why we played the song. Ọlọ́run ti gbà fún wa. Mega 99, God bless you for that song. Lord, we ascribe all the glory, honor, adoration back to you. For you are God. Ọlọ́run tó jẹ́ ká rí February láyọ̀ àtàláfíà, òpin ẹ̀ láwa yìí. Olúwa o ṣé o. Ọlọ́run tó fi ọ̀nà àdúrà hàn wá, Olúwa o ṣé o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé, ẹ jẹ́ máa jó kẹ́ máa yọ̀. Àánú ló ń sọ̀rọ̀. If not for the mercy of God, what will have been your story? Èrò tí ò tá rò lórí yín tí Ọlọ́run bá fi hàn yín díẹ̀. Ẹ ó yin Ọlọ́run Dubai. Mo rántí ní 25 of December àyàn. Ẹ̀ẹ̀mejì ní iná sọ nínú living room mi. Ẹ̀ẹ̀mejì léraléra.
kò ju space of 10 minutes lọ síra iná sọ gbàù tá a bá sílé ilé yẹn máa jó ó máa jó kanlẹ̀ but we are at home we were able to nígbà tá a tiẹ̀ tún lọ pa change over iná yẹn tún sọ again lára AC so it's been God tí Ọlọ́run ò bá gbà fún ẹ gbogbo ogun tó ń ṣẹ́ fún ẹ kó ó kàn máa pa ẹ̀tì ní but Ọlọ́run gbà fún wa we will sing the song again we give to God all the glory all the honor adoration this is the end of February last Sunday in the month of February 2025 Olúwa ṣé o. ọkàn ọpẹ́ ni mo mú wá lónìí. I have come here to worship the only one that sits on the throne. Tí mo ṣe ń yin Ọlọ́run, omi dẹ̀ ń bọ́ lójú mi. Because this God has been so faithful to you watching us at home. God has been so faithful to Ọpẹ́, to Gbenga, to Mayawa, to David, and to all the crew, Fred, Emmanuel, our drummer. God has been so faithful to us. Ọlọ́run, 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 ẹ wá rí ọba yíyẹ. Mímọ́, 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 ọba aláyé. Ẹ wólẹ̀ fún, ẹ wólẹ̀ fún, ẹ wólẹ̀.
wọlé fún. Ọba àwọn ọba wọlé fún ẹ. Ó ṣe àyàn. The best thing that can happen to you is to praise this God. I'm praising God and ẹkún dẹ̀ ń gbọ̀n mí because kí ni mo sọ fún Ọlọ́run? Àyàn kí la sọ fún Ọlọ́run? We've not paid him anything. He's been so faithful to us. Ọlọ́run tí ò bẹ́ ẹ̀ṣẹ̀ wò lára wa. Tí Ọlọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, èmi àti ẹ kò sẹ́ tó lè dúró. Lord, we thank you. AlujoHymn Fusion with Segun Oluwayomi the last Sunday in the month of February 2025. We are grateful, O Lord. We return all the glory back to you because you are God. As old as you are, you've never changed. You can never change. You will never change. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ àti fẹ́ kọjá nù February jáde March làwọn olóòkan yẹn. Lord, thank you. Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. We go in your name, go with us. He suffered no man to do us wrong, and he reproved kings for our sake, saying, touch not my anointed and do my prophet no harm. Galatians 6:17 says, from this time henceforth, let no one trouble us, or bear in our body the marks of the Lord Jesus Christ. Mo wá fi ẹ̀yìn mi ti àgbélébù. Mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ ètùtù ìmùlẹ̀ àgbà tí a ta sílẹ̀ lórí òkè Káfárì. Ẹ̀jẹ̀ iyebíye, ẹ̀jẹ̀ Jésù Kristi. Gbogbo agbára tí ò lè dúró de orúkọ Jésù tó lè fẹ́ dojú ìjà kọ wá nítorí pé à ń yin ọba àwọn ọba iná ọ̀run àràrun kó sọ́pa wọn lórúkọ Jésù. We go in your name in the name of the Lord Jesus Christ. Ẹ ṣé o. Okay. Ẹ wálé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. You are welcome to AlujoHymn Vision with Segun Oluwayomi on Orisun. God bless you all. On all our social media platforms, God bless you all. For those of us that have been, a lot of people have been asking me for our social media platforms. Segun Oluwayomi on Facebook, YouTube, Segun Oluwayomi TV, TikTok at Segun Oluwayomi, Twitter at Segun Oluwayomi. Bẹ́ẹ̀ni, lórí YouTube, Segun Oluwayomi TV. Please go and subscribe. And Orisun too, Orisun TV. On Facebook, Orisun TV. On YouTube, Orisun TV. On TikTok, on Instagram, Orisun TV. On Instagram, my Instagram, at Segun_Oluwayomi. Please go and subscribe. Ayérayé ló ń ṣe kì í ṣe èèyàn. A tún máa gba request nísìn. Lord, we are grateful. We are grateful. We are grateful, Lord. We are grateful. Ẹ jẹ́ sáré fi orin sẹ̀lẹ̀ sí ká tó lọ.
máa ń sọ pé tó bá fẹ́ kọ́ lọ́hùn ó bùkún ẹ ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ṣèyí ṣèbórin ṣẹlẹ̀ ni mo gbádùn orin yẹn gan. Ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ẹ̀ṣẹ̀ ló lè jẹ́ kí Ọlọ́run ó jìnnà sí ẹ. Kí ló ń ṣẹlẹ̀ lórí àwọn social media Orísun wa? Benjamin Jude Benjamin Ruth onídùúró mi ẹ ṣe. Kò sí ẹni tó rí èṣù rí. Bẹ́ẹ̀ ó máa ń kó wọnú àwọn èèyàn láti ṣiṣẹ́ ibi. The Lord said that to tell somebody, olórí ogun ayé ẹ tí Sátánì ti ń lò láti dojú ìjà kọ ẹ́, Ọlọ́run ló máa dá dúró lọ́wọ́ iṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni yẹn ń wò mí lórí Orísun. Olórí ogun ayé ẹ tó ti wá sọ ogun ayé ẹ di uniform. The same battle that fought your mother, that fought your father, is the one you are encountering now. The Holy One of Israel ní kí n sọ fún ẹ pé òun máa dójú ti ogun ayé ẹ. Rótẹ̀jẹ̀ rẹ, alágbára, rótẹ̀jẹ̀ rẹ, Jésù ọba mímọ́ gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ rẹ ìkorò, rótẹ̀jẹ̀ rẹ àtòríṣe, rótẹ̀jẹ̀ rẹ Jésù ọba mímọ́ gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Tẹ̀jẹ̀ rẹ ní kóró ẹ wálé. Ogun ẹ̀jẹ̀ ló burú jù. Bẹ́ẹ̀ ni òun ló burú jù. Ó máa jà ẹ́. Ibi tógun yẹn wà ní òbẹ̀tì, ibi ni wàá máa wò. Yorùbá ní kòkòrò tí ń jẹ ẹ̀fọ́, ara ẹ̀fọ́ ló wà. Bí kú ilé ò bá pani tòde ò lè pani. Ó ṣe àyàn yìí. Bẹ́ẹ̀ ni kí ogun inú ìjọ tó lè ráyè, ó ti gbàṣẹ lọ́wọ́ ogun inú ilé. Ó níbi tí mò ń lọ o. Gbogbo ẹ̀yin tí wọ́n ń fi ogun ẹ̀jẹ̀ bájà tẹ́ ń wò mí lórí Orísun, a máa tó wọ rédíò báyìí. Ayérayé ló máa tú yín sílẹ̀ lónìí. Akíyá wípé ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá wa o. Akíyá wípé ó ṣe Ọlọ́run gbogbo ayé. Mo pariwo mo kí ọ pé ó ṣe
lóye o. Mo ti lágùn yẹn kọjá rí dáadáa. Bẹ́ẹ̀ ni kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló ń gbé. Mo ti là kọjá rí dáadáa ṣó yé mi. Èmi nìkan ló yé. Kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Èmi nìkan ló yé. Kò dẹ̀ lè yé ẹnìkan kan. Freddy, ìdí tí o fi yìn bàbá. Èmi nìkan ló yé. Ẹ káàbọ̀ lórí rédíò. Ṣẹ́gun nìkan ló yé. Kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Jésù nìkan ló yé. Arínúróde olùmọ̀ràn kan. Kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Ẹ wálé. Ẹ káàbọ̀ lórí rédíò. Dr. Olutayo Ambrose Yomide. Ẹ̀gbọ́n mi dáadáa. Ẹ ò ní dẹni ilẹ̀. Apàṣẹ 1 Smiles Radio 98.7 FM. Bẹ́ẹ̀ ni rédíò wa ni. Kò ní jóná lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò ẹ kúrò lẹ́ o. The Lord bless you all in the name of the Lord Jesus Christ. This is the last Sunday in the month of February 2025. You've got every reason to praise God. Yes, He's been faithful. Gbé ọwọ́ méjèèjì sókè lórí Orísun, lórí rédíò, Smiles Radio, lórí gbogbo social media wa. Máa gbé ọwọ́ méjèèjì sókè kó máa bẹ̀rẹ̀ sí í yọ̀. Ayérayé ló ń ṣe. Kò lè yí ẹnì kankan ìdí tó fi ń yọ̀.
Àkànbí bẹ́ẹ̀ mi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mórè tó o bá lè dúpẹ́ lórí rédíò ajẹ́ pé abáramóore jẹ ní ẹ́ last Sunday month of February 2025 bó ṣe lè tó yìí kò lè mọ́ ẹ. Gbẹ̀ngà bá ń plẹ̀ bẹ́ẹ̀ mi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mórè bẹ́ẹ̀ ni ajẹ́ pé mi ò mórè. Kọ́lẹ̀ kan sí i. Ó ṣe bẹ́ẹ̀mi ò bá lè dúpẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ti kú ọ̀pọ̀ wà lọ́sítù ọ̀pọ̀ ń ṣe fáin bàrà kiri. Ẹ wálé kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Iretunde, this is my story.
Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Olówó Òkèrè Ọpẹ́yẹmí nínú ìrìn àjò mi. ọ̀rẹ́ ayé lè kọ̀yàn sílẹ̀ ọ̀rẹ́ bíi Jésù nìkan ló lè dúró tì ní kò sí ọ̀rẹ́ bíi Jésù ó máa dé stage gan tí àwọn òbí ẹ̀ gan máa fi ẹ́ sílẹ̀ ẹni tí kì í kọni tí kì í fini sílẹ̀ ni Jésù alààyè ó ṣe bẹ́ẹ̀ ni Jésù nìkan ni kò lè fìyàn sílẹ̀ ọ̀rẹ́ wo la níbi Jésù kò sí kí ló ṣẹlẹ̀ lórí rédíò ọmọ Kẹ́mi Àjàlá ọjọ́ agbára náà
Kò sóhun tó ń la kọjá tó lọ́hùn ò mọ̀. Ìgbà ìdánwò Ọlọ́run wà pẹ̀lú ẹ. Torí tí ò bá sí pẹ̀lú ẹ ní Sátánì á sọ ẹ́ dẹni ilẹ̀. Kò sóhun tó ń la kọjá tí Ọlọ́run alààyè ò mọ̀. Ìwọ máa jókòó máa yọ̀. Nínú kòsíkòsí Ọlọ́run máa ṣe tọ́jú ẹ̀. Raise your hand to the one that sits on the throne. Bẹ́ẹ̀ni, Ọlọ́run àgbáyé ọ̀wọ̀ ní forúkọ rẹ̀. Tí kò bá ṣe pé o kọ́ ilé náà, gbogbo àwọn tá à ń kọ́ asán là ń ṣe. Jẹ́ sáré kọrin yẹn ká tó gba request. Lórí rédíò Joseph Àkànbí má gbàdúrà. Kí ló tún ṣe lórí Orísun lórí rédíò? G-boy with God. Àfọpẹ́ fọ́lọ́run. Èmi ò ní bá porúkọ yẹn o. Àfọpẹ́ fọ́lọ́run.
Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ lórí àwọn ọmọ ẹ̀kọ́rin yẹn. Òní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run lórí àwọn ọmọ ẹ̀. Happy birthday to my son. Síbẹ̀ Olúwa dára sí mi, Segun Oluwayomi. The Lord bless your new age in the name of the Lord Jesus Christ. Olúwa ṣínà ọlá fún mi. Happy birthday to you. Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ lórí àwọn ọmọ mi. Àyànkọ́ o. Gbogbo yẹn kọ́ o. Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Àwọn ọmọ ẹ ò ní dọmọ lọ́mọ lórúkọ Jésù. Àwọn ọmọ rẹ ò ní dọmọ lọ́mọ lórúkọ Jésù. Àwọn ọmọ wa ò ní dọmọ lọ́mọ lórúkọ Jésù. Òní májẹ̀mú ayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ lórí àwọn ọmọ wa. Àwọn ọmọ wa ò ní dọmọ lọ́mọ lórúkọ Jésù. Òní májẹ̀mú ayọ̀. Òní májẹ̀mú ayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ẹ fi fún òun lónìí o. Olúwa, a fi fún ọ ìwọ lónìí o. Bàbá mi lónìí àtọpẹ́ o, mo fi fún. Àtọ́bàjáyé lónìí àtọpẹ́ o, mo fi fún. See you next week by God's grace. March Thanksgiving. Ẹ̀gbọ́n mi kan ló ń bọ̀, Pastor Tosin Alao. We will praise God together here because this God has been so faithful to us. Thank you for joining us this week. Ẹ ṣé o, ó dùbò. Kò lè di ọlọ́run.